Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Bímọ fún Ògògó kó tó jáde láyé, ṣé òótọ́ ni arábìnrin yìí sọ àbí irọ́ ni? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé táwo ò bá ti rí báyìí a kì í sọ o. Ìta bá sọ gan a ti ṣèwádìí dáadáa pé òtítọ́ àti òdodo ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé òtítọ́ àti òdodo lẹ́ẹ̀ máa bá lórí ìkànnì tọ̀dọ̀ tiwa. Ibù kan parọ́ nígboro ẹ bá ti dórí ìkànnì tọ̀dọ̀ wa èyí tó bá jẹ́ òtítọ́ ọbẹ̀ la máa sọ fún yín pé báyìí ló ṣe jẹ́. Kádẹ̀ tó sọ òtítọ́ fún yín a ti ṣèwádìí dáadáa pé ṣé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ṣé òtítọ́ ni àbí òdodo. Gbogbo àwọn èèyàn ló ti sọ pé ìyàwó méjì ni Taiwo Hassan Ogogo gbajúgbajà òṣèré orí ìtàgé òṣèré sinimá. Wọ́n ní pé kò máa kóyàwó lọ sí ìvẹ́ǹtì tó bá ti lọ sí ìvẹ́ǹtì. Ẹ wo ṣe rí bàbá wa Ikoko tẹ́ ń wò lókè ọmọ náà tàn ìmọ́lẹ̀ sí i. Wọ́n sọ oríṣiríṣi àwọn àṣírí ẹ ṣáà ká farabalẹ̀ ká wò ó ká tó kọ́mẹ̀ǹtì ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ yìí ká gbọ́ àwọn ọ̀rọ̀ yìí dáadáa. Ká gbọ́ ká mọ̀ pé ìkan ń bẹ gbogbo wa ní ikú olóògbé dùn nítorí pé àgbọ́njú bá wọn ni tó yẹ pé tó bá ń ṣeré báyìí kì í wùwá kí eré náà kó tán bọ̀rọ̀. Ẹni tó tún súnmọ́ wa bí iṣẹ́ ọrùn dáadáa la tún sọ nípa rẹ̀. Ẹ wo ká tó sojú abẹ́ kó ká tó tú pẹrẹpẹrẹ àṣírí ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Ikoko káwa náà tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn. Ìyẹn ni pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àwọn àwúlẹ̀wú gbọ́ tí ọmọ jáde lẹ́yìn rẹ̀ òun la ìwé tó ọmọ ọba kì í dárè kan ràjò. Bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àmọ́ rántí àwọn nǹkan kan tó lù mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọ́lọ́wọ́ bọ́dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ Alhaji Taiwo Hassan Ogogo tó dára alẹ̀ oríṣiríṣi controversy ló jáde lẹ́yìn rẹ̀. Ṣé ẹ gbàgbé àwọn kan sọ nípa ìyàwó méjì ló fẹ́ ìyàwó kan ló fẹ́ kò níyàwó lé oníyàwó ńlé torí wọ́n nígbàgbọ́ pé bẹ́ẹ̀ bá ti mọ kóbìnrin yẹyẹ káàkiri pátí ẹ̀ lóbìnrin lé. Ẹlòmíràn nígbàgbọ́ pé bí ìyàwó yín ò bá ti mọ jáde lórí social media kọ́ mọ pé mi ìyàwó Ògògó èmi ìyàwó Ògògó wọn ti mọ̀ pé ó níyàwó. Eléyìí tó hàn sí àwa ni pé Ògògó gbélé ayé rẹ̀ ṣùgbọ́n láwọn àwòrán sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ sì wọlé bá mi share program yẹn oríṣiríṣi àwọn èèyàn ló ń sọ̀rọ̀ nígbà tí àìsàn àkọ́kọ́ dé. Mo rántí dáadáa majority àwọn èèyàn sọ wípé wọ́n ta lọ́fà ni wọ́n lógun tán bára wọn jà ní ọdún fákàkọ́sí ni àwọn tó kù ń jowó ẹ̀ torí pò náà máa ń lò sáásá. ńgbà tí ọ̀rọ̀ sì torí bó ṣe rí yìí àwọn kan náà sì tún nígbàgbọ́ wípé ntọ́bọ́nú ara ni ọ̀tán. Wọ́n ní kú ò ní ṣe kọ́mọ̀ ká nǹkan kan mọ́ ni lọ́wọ́ ìtìjú ò ní ṣe kọ́mọ̀ ká nǹkan kan mọ́ ni lọ́wọ́ bí kú bá pa ni yóò fi kọ́ nǹkan kan lọ́rùn. Ń pé báwọn dókítà ni wọ́n rí ní tí wọ́n rí àwọn tó bá jẹ́ tìbílẹ̀ wọ́n máa mọ̀ wípé ntẹ́lẹ̀ ìbò pè ní káhún ọ̀tọ̀ ní nílànà Yorùbá wọn lọ́fà ni. Irúgbìn ayé ìwò wá l'Ògògó gbé kí ló ṣẹlẹ̀ lọ́dún fakakọ́s ta lọ̀gá ta lọ́mọṣẹ́. Ògògó ti sọ̀rọ̀ àjọṣepọ̀ tó wà láàrin wọn àti Alhaji Yinka Quadri tí ẹnìkan kan ò lè doubt. So lélẹ̀ tó túmọ̀ sí pé wọ́n ní àbápè wọ́n ní mọ̀lẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n báwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn sí ò clear. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóògbé Gbénga Adébóyè kú pẹ̀lú àwọn nǹkan kan. Àwọn àṣírí kan ń bẹ tó rú Gbénga Adébóyè àbẹ̀fẹ́fẹ́ tú ńgbà tó wà lórí àìsàn. Gbólóhùn tí ń sọ ńgbà náà ni pé tára mi bá yá ikú ọ̀dọ́jọ́ kò dóṣù ní bàbá wa ti parí ọ̀rọ̀ tá a sọ kàn yìí àmọ́ oúnjẹ tá a jẹ kàn yìí àmọ́ ń tá a ṣe kàn yìí àmọ́ gbogbo ntọ́wọ́ rẹ bá ti bà ṣé bí ìgbà tó ní ṣèmí ìmọ̀ ni brọ́dà mi sísítà mi wọ́n fi ìgbàlà rẹ dọ̀la o wọ́n fi nǹkan kan dọ̀la
ẹ̀ ń bá ní property kọ́kọ́ wíìlì ìbádùn mi ẹ̀ ń bá ní property tó bá ní nǹkan àlùmọ́nì àwárí ọ̀lẹ́ òní tó lè ó gbé ni ìbádùn mi ọ̀lẹ́ òtíkẹ́ ni kò ní tó lè ó gbé ṣùgbọ́n bá ní property kó pin lójú ayé ẹ̀ kó pin nígbà tó wà lé ayé. So now kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Taiwo Hassan Ogogo àwọn èèyàn rí fa sọ́dún fa kakọ́s kí ló ṣẹlẹ̀ sọ́dún fa tá ń dọ́dún fa tá ń dá kakọ́s sọ́dún fa kalẹ̀ kí lóògùn t'Ogogo jà nínú ọdún fa kakọ́s táwa ló lè sá sí tá ń lè tafa ta ló lè ṣe nǹkan s'Ogogo. Lovely brothers and sisters, trust nobody. Kò sí ẹni tá a lè pé àláìláì kò jẹ́ ṣe no àláìláì kò ń ṣerú ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe ibi sí èèyàn but lo and behold àwọn ìṣẹ̀dá èèyàn kan bẹ nílé ayé tiwọn wọn ò lè ṣe bí. So Ogogo àti Yinka Quadri ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n ti wà láàrin wọn rí. Yorùbá káre o Kennedy tí mo fi pé Yorùbá káre àwọn bàbá wa gbọ́n púpọ̀ wọ́n ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ta ilé ìjìlọ̀rẹ́ gbà adé afúnṣe oróyè ọmọ aṣàwòroko. Now ṣé láti ilẹ̀ làwọn méjèèjì ti pàdé wọ́n ti mọ́ra látọdún gbọ́n èyí lọ́gà tiẹ̀ lọ́tọ̀ èyí lọ́gà tiẹ̀ lọ́tọ̀ tàbí ká sọ wípé èyí níbi tó ti ń bá wọn tán ti jọ ń ṣeré èyí níbi tó ti tán ti jọ ń ṣeré. Àwọn nǹkan kan ló súnmọ́ kejì táwọn méjèèjì tí wọ́n fi jọ ń ṣe tó fi di pé wọ́n ń wára wọn gbé ládùúgbò kan náà. According to Taiwo Hassan Ogogo Èbúté Mẹ́ta lòún ń gbé. Ìyàwó tí Alhaji Yinka Quadri ń fẹ́ ń lòún gbé l'Èbúté Mẹ́ta. Bí Yinka Quadri bá ti wáyàwó ẹ̀ wá lòun àti Ogogo mọ́ ẹ máa sáré ra sáà ni. Nígbà táwọn dá ọdún fakakọ̀ sílẹ̀ Aládé Arómiré was there Àrọ́sán Pẹ̀fọ́ Ẹ̀lẹ̀ was there ó dàbí ẹni pé Lálùdé náà mẹ́mbẹ́ Yinka Quadri nìkan ni ò sí mbẹ̀ torí pé àwọn tèbúté mẹ́ta ni wọ́n jọ ń dámọ̀ràn láàrin ara wọn ẹjá dá ọdún fakakọ̀ ẹjá kóra wájọ ká dá kakọ̀ọ̀sì kan lẹ̀ ibi táàtì jọmọ ṣàjọṣepọ̀ wọ́n dẹ̀ ní àìdí àtọ́ dáa ni nígbà tí ó tóbi jọ́ mélòó kan wọ́n ti gbé yẹ̀wò ló wá di pé ẹ bàbá wa dá kalẹ̀ á ní ìdí ẹnìkan tí ó máa darí wa according to Ogogo Aládé Arómiré gangan ló mention ló initiate ẹ̀ bí ẹja dá kakọ̀ sílẹ̀. Ok a máa ní ìdí olóyè ẹgbẹ́ o àti ní ìdí olóyè ẹgbẹ́ ṣùgbọ́n a ní ìdí ẹnìkan tí ó máa lead wa àtẹnìkan tí ó dàbí organizing secretary ó ní a máa alákápò àti ní ìdí akápò owó kílàndá bàbá ti fẹ́ ṣe nǹkan ká má dáwó bàbá ti fẹ́ ṣe nǹkan ká dáwó sọ́wọ́ ẹnìkan kó mọ̀ ó dàtà ní ká mú lólórí. Ogogo ló ń suggest Alhaji Yinka Quadri ẹ jẹ́ kí Yinka ó lead wa ṣe ibi eré rùpẹ̀ láti mọ̀mọ́ tí ó jọba ẹ̀bùn ọ̀tọ̀ leadership quality ọ̀tọ̀ bí èèyàn bá ní nínú ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀ ń bá lè lead àmọ́ ẹlòmíì ní leadership quality ṣùgbọ́n kò ní lead. So nínú gbogbo àwọn tó dálẹ̀ Yinka Quadri nìkan ni ò sí láàrin wọn ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé ó máa ṣáà wá lọ́dà náà suggest ta ni kó lead wa Ogogo ní Yinka ni ẹjọ́ lead o ńbẹ̀lẹ̀ nìkan ti sọ̀rọ̀ pé kí ló dé tó máa mention orúkọ Yinka bẹ́ẹ̀ mi tó ń ṣe gbé ni torí pé ó mọ̀ wípé ó ní quality láti ṣe òun mọ̀ pé right choice ni but ẹlòmíì náà lè suggest láàrin ẹ̀yin tó kù ẹ pick ẹlòmíì bó o ti sọ bẹ́ẹ̀ èèyàn méjì support ó kè èèyàn méjì ńlẹ̀ so at the end of the day Yinka Quadri náà ni wọ́n fi ṣe àwọn tí wọ́n ń béèrè àníyàn lọ màá láǹfààní àti play àwọn fídíò kan
wọ́n ti wá ń bẹ̀rẹ̀ àníyàn lọ Yinka Quadri náà ló wá suggest ẹjá máa rotate kan yìí àwọn èèyàn kan bẹ wọn wà selfish look at Yinka Quadri dáadáa ọmọ wípé leader ni omúlé ayé bẹ́ntì Ogogo múlé ayé bẹ́ntì ńlọ́jẹ́ kan pẹ́ fúnra wọn wọ́n jọ ní àgbàmọ́ra fúnra wọn ìmọ̀lẹ̀ ọ̀rẹ́ látọ̀run wá ni wọ́n torí wọn òye ọ̀rọ̀ wọn yẹra wọn dáadáa ní tí wọ́n pè ní friendship ní kí Táyé ọmọ capacity Kẹ́hìndé kí Kẹ́hìndé ọmọ capacity Táíwò ṣùgbọ́n kán béèrè ọ̀rẹ́ rẹ lọ́wọ́ ẹ pé ó yẹ kó lè ṣe kí ni mo mi ò so yóò lè ó yẹ kéèyàn ó lè gbẹ̀rí èèyàn jẹ́ kẹ́dà ó lè vouch fún ọ̀rẹ́ fún ẹ̀dá ẹgbẹ́ so Yinka Quadri mú suggestion wá ẹ̀yà ọdún tètè láàrin ara wa now okay kan tiẹ̀ tó píìkì Yinka Quadri ẹni tó sọ̀rọ̀ yẹn wá sọ wípé òun ò lè gbà kẹ́ni tí òun mọ nǹkan ṣe tó òun kó máa lead òun o Ogogo lòun wá sọ fún òun tán pé ó ń gbéraga ni ó sì mọ nǹkan kan ṣe at the end of the day Yinka náà ló padà ok kan jẹ́ káwọn máa rotate ẹ̀ Ogogo náà ló tún takò ọgbẹ́ni wọlá píìkì ìwọ lọ́mọ ẹ̀sọ́ lórí wa níbi tó ti ń bọ̀ tó lẹ́ẹ̀ máa rotate ń bẹ̀ nù àwọn rotate ń bí ìwọ ni kò máa lead wa that is ọ̀rẹ́ bí ọmọ ìyá my question ta ni lọ́dún náà lọ́hùn-ún lọ́tàkó Yinka Quadri nínú àwọn tó ń jọ wá ń bẹ̀ ta ni lọ́dún náà lọ́hùn-ún ló nígbàgbọ́ wípé òun dájú Yinka Quadri lọ lọ́nà wo kí ni tẹ́ni yẹn rò pé òun máa ṣe ju Yinka Quadri lọ torí no how any day anytime tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa actor ní Nollywood sorry o ẹ foríjì mi tó bá dàbí ìgbéraga ẹ dárúkọ Yinka Quadri sọ fún mi part tí ò lè play tí Yinka Quadri ò ní play perfectly kò sí ẹ má jẹ́ gbà kó yín mo rí àwọn gbólóhùn yẹn ó rè mí yeye ó mú fún mi ni mo wò wípé ọ̀rọ̀ mbẹ́mbẹ́ ẹ jágbé ọ̀rọ̀ tí mbẹ́mbẹ́ yẹ̀ wò. ẹ má bínú o so bẹ́ẹ̀ ṣe wọlé ẹjọ́ torí ọlọ́ọ̀ ìwà ń pé program yẹn ẹjọ́ wọ́n bẹ̀yìn ni o wọ́n bẹ̀yìn ni mi kọ́ mọ̀ra dátà fún yìí o ẹ dákun. ẹ dákun ìṣẹ́jú kan ẹ bá ń pín program yẹn ẹ bá mi ń ṣe àì. kí ló mọ́rọ̀ ọ̀dàlẹ̀ wá ọ̀rọ̀ obìnrin ni láàrin tani àti tani láàrin Ogogo àti Yinka Quadri ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o wìnrìnwìnrìn ńlẹ́nu àkàndá àwẹ̀ kòǹkò ẹ ti gbọ́ nǹkankan so ṣé ẹ ti bá mi ṣe àyẹ̀ ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú ok màmá ṣe lítà so now bóòlù ṣe ṣẹlẹ̀ ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún Fakakos ọdún Ifá produce àwọn stars tó pọ̀ in fact nígbà tó ń sọ̀rọ̀ yẹn ni mo tó mọ̀ pé ọdún Ifá ni Lálùdé ti jáde ni mo tó mọ̀ pé ọdún Ifá náà ni lórúkọ ẹ̀ olóògbé Àlàdé Arómiré ti jáde àmọ́ àwọn míì so obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni Ìrètí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò mí wọ́n máa dá Ìrètí mà wípé ọdún Ifá ni Ìrètí náà wà ṣùgbọ́n níwájú Ọlọ́run àti ènìyàn bó ti ẹ̀ jẹ́ pé kò sí social media lọ́dún náà lọ́hùn láyé ìgbà náà ẹni tí èmi àti yín lérò wípé ó ń fẹ́ Ìrètí Ogogo ni
torí bọ́n bá jọ fẹ́ ṣeré papọ̀ Ogogo àti Ìrètí náà máa ń pè àpapọ̀, and they always made perfect husband and wife nínú eré. So meanwhile àṣé àwọn ẹbí Ìrètí, àwọn ẹ̀gbọ́n Ìrètí, wọ́n ti ń ní lọ́kàn wípé àwọn èèyàn yìí tí wọ́n jọ ń ṣeré papọ̀ wọ́n perfect gan, kí wọ́n kújọ mọ́ fẹ́ra wọn. Ṣùgbọ́n kó tó dàsìkò gbà náà ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀. Ó kí ẹnìkan sọ̀rọ̀ legal wife ń bí nwa mẹ́ni tí wọ́n bá wí tán pè ní legal wife. Alẹ́ kan náà mo fẹ́ sọ̀rọ̀ nípa, mo mọ bí tí mo bá ọ̀rọ̀ Ìrètí dé o, mo fẹ́ sọ̀rọ̀ nípa second wife Taiwo Hassan Ogogo, because mi fẹ́ rólé apá kan dákan sí. A ti sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ Àjọkẹ́ tí ṣèyálé lánàá, Taibat ni ìyàwó kejì. Taibat Taiwo pápápá, second wife of veteran actor Ogogo. Taiwo is known to the Nigerian public primarily through a marriage to veteran Yoruba actor Taiwo Hassan, popularly known as Ogogo. Unlike her husband, gẹ́gẹ́ bí tàkọ́kọ́, àwọn méjèèjì wọn ò gbéra wọn sí public. Unlike her husband, who has spent decades in the public eye through his work in Yoruba language cinema, Taibat has largely maintained a relatively private life. Her public profile has therefore been shaped more by her family life than by an independent career in entertainment. Married to Hassan, Taiwo Hassan is one of the recognized veterans of the Yoruba film industry. He began acting in the early 1980s and went on to establish himself as one of the Nollywood familiar faces. Taibat became his second wife after his marriage to Àjọkẹ́ Taiwo, who is also known publicly as Ìyá Jésù. Reports describe Àjọkẹ́ as a Christian, while Taibat and Taiwo Hassan are Muslims. The family story attracted public attention, partly because of the different religious backgrounds of the two wives. Despite this difference, reports have described the relationship between the women as peaceful, with Taibat showing respect toward the older wife. Merely looking at Ogogo, ṣẹ́rí ẹ̀bùn ni wọ́n fi ń control ilé pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ. Problem máa ń wà nínú polygamous family lọ́pọ̀ ọgbà. Àwọn èèyàn míì máa ń rò pé torí ọwọ́ obìnrin ló ti ń wá, máa ń sọ fún wọn wípé ọwọ́ ọkùnrin ni. Ní bá sọ lọ tán bá sọ pọ̀ náà máa sọ pé ọwọ́ ọkùnrin ni. So tó bá ti rọ́gògó, wá rí i pé ó ní peaceful life. Èèyàn tó bá ti ní peaceful life, àwọn obìnrin fi lọ́kàn balẹ̀ ni o. Àgàgà tó bá ti jóbìnrin méjì, tó bá ti rí èèyàn tó lè rẹ́rìn ní gboro, ọkùnrin tó lè rẹ́rìn ní gboro, àwọn ìyàwó ẹ̀ fi lọ́kàn balẹ̀ ni. Tó bá jó níyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ, ó ní fọkànbalẹ̀ láti lé ni o. Bí ó bá ní fọkànbalẹ̀ láti lé, ojú ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ṣe, ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo gbà ni, iṣẹ́ ò sí nǹkan kan o. So a modern family woman, Taibat and Taiwo Hassan have children together. Public reports have identified their sons as Fuad, Alade Taiwo, and Khalid Ayinde Taiwo. Together with the children from Taiwo Hassan's first marriage, the family has attracted occasional attention from the Nigerian entertainment press. However, Taibat herself has generally remained away from the spotlight. There is considerably less reliable public information about her personal background than there is about her husband, life away from cameras. One of the interesting things about Taibat's story is how different it is from the highly public nature of her husband's career. For decades, Taiwo Hassan has appeared in numerous Yoruba films and has become a recognizable figure in Nigeria popular culture. Taibat, meanwhile, has largely occupied a quieter role within the family. Her occasional appearances in photographs with her husband and other members of the family have offered glimpses into their private life, but she has not pursued the same level of public validity, visibility, àti bẹ́ẹ̀ lọ. So, Àjọkẹ́ ni ìyàwó àkọ́kọ́, Ìyá Jésù, Taibat ni ìyàwó ẹ̀kejì. Pápápá, n fẹ́ lò jù ìṣẹ́jú mẹ́wàá lọ mọ́. Pápápá. So now, wọ́n ti jọ ń ṣe ìrìn àjò wọn. Ìjọ́rí tí àwọn tó sọ̀rọ̀ ńgbà náà tán tako Yinka Quadri wọ́n padà kúrò lọ́dún Ifá. Ńlá fi sọ wípé igi tó bá osè nígbó àtèyí tí osè bá nígbó wọ́n máa ń padà fi osè sígbó ni. Àwọn tí ìbá tú ọ̀rẹ́ wọn ká, tí ìbá dá ọ̀rẹ́ wọn láàmú, tí ìbá fìtínà ọ̀rẹ́ wọn, wọ́n tètè yọ̀ǹda wọ́n bá tiwọn lọ. Ìyẹn jẹ́ kán láǹfààní àti bíùdì ọdún Ifá. Bọ́n ṣe wà ń bẹ̀ wọ́n wá bíùdì ọ̀pọ̀lọpọ̀ stars lọ́kùnrin àti lóbìnrin, lára wọn ni Ìrètí wà.
now Ogogo gangan ni wọ́n mú ìrètí wá fún láyé ìgbà náà kò sí fóònù wọ́n ti mú ìrètí wá òun wálé mọ̀ pé àwọn èèyàn tó bá rá àwọn èèyàn tó ń ṣe tíátà tó ń ṣe stage nǹkan nǹkan pé ó sì wèmí náà kí n máa ṣeré orí ìtàgé àmọ́ lẹ́nìkan o mo láwọn èèyàn kan o wọ́n ti mú wálé wá Ogogo wálé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí wọn ò bá so wọ́n wá ń jíṣẹ́ fún wà pé ọ̀dà náà bó bá dé ẹ̀pẹ́ wá bá mi ní ọdún fáńbì yìí náà sì mú débẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ ẹ má sì mí gbọ́ o èmi ò sọ wípé Yinka Quadri fẹ́ ìrètí o mi ò sọ bẹ́ẹ̀ o now nígbà tí wọ́n sì débẹ̀ Ogogo àti ìrètí sọ̀rọ̀ ìrètí lọ ó wá di pé ìrètí bẹ̀rẹ̀ sí ní wá lójoojúmọ́ kí lórí tó fi fẹ́ ṣe tíátà ó wù mí ni mo láìkí ẹ ní ṣùgbọ́n ẹrù kan tí ń bà mí ń bẹ̀ ṣá ó ní pé wọ́n ní wọ́n máa ń fẹ́ra wọn páwọn oní tíátà yẹn máa ń fẹ́ra wọn bálátà bá fẹ́ra wọn ṣé ìwọ ń bẹ́ẹ̀ ni sáwọn aláṣọ ò lè fẹ́ra wọn sáwọn ọlọ́jà ò lè fẹ́ra wọn ṣé lọ́ọ̀yà méjì ò lè fẹ́ra wọn ni ìwọ tó jókòó iyèmí tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí ó rò pé mi ò tí n bá sọ pé tó o bá wù mí ń kọ́ sí mi lè sọ fún ọ pé o wù mí ni so ọ̀rọ̀ yẹn ti wáyé ńgbà tí wọ́n dẹ̀ sinra wọn bọ́ sísàlẹ̀ according to Ogogo náà ni Alhaji Yinka Quadri páàkì ọkọ̀ wọ́n dẹ̀ kíra wọn wọ́n dẹ̀ introduce ìrètí sí ní ó alátẹ̀lé wa lélẹ́yìí o ok Ogogo sin ìrètí síwájú ó padà wá bá Yinka Quadri pé ọ̀rẹ́ ìwọ tó Ọlọ́run fẹ́ pa tó Ọlọ́run nídìí pa lọ́fíìsì ó ṣe kúkú máa lo eléyìí ná dìgbà míì tó bá jẹ́ lòmíì ni òun gangan ni ó ti ranjú kankan kan mọ́ so bó ṣe di pé ìrètí àti Yinka Quadri ìrètí ń bá Yinka Quadri ṣe personal assistant now meanwhile àwọn family ìrètí Ogogo wọn fẹ́ kó fẹ́ for real do you know pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ lè fàjà láàrin ọ̀rẹ́ méjì míì mo cherish friendship àwọn méjèèjì ló mú mi topic yẹn wá ló mú mi mọ́rọ̀ yẹn wá now àwọn ẹ̀gbọ́n ìrètí wọn máìdì kí ìrètí ó má bá Yinka Quadri ṣe mọ́ so wọ́n wá bá Ogogo pé kí lẹ ń ṣe ẹ fẹ́ ìrètí náà wọ́n wá ní irọ́ o eré táwọn ń ṣe àwọn ń ṣeré ń tiwọn ní iṣẹ́ làwọn ń ṣe yẹn èkó mọ́rọ̀ fífẹ́ wá ewu kí wá ló bàdí ń bẹ̀ sọ́lọ́pàá mú yàn sí ni ńgbà ìsìnkú àwọn ti fọmọ fún yàn kan tẹ́lẹ̀ ẹ ń bá jẹ́ Yorùbá ti mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ àwọn ò tí ì fọmọ fẹ́ nìkan kan o ìrọ̀ aburú ń bi tẹ́ẹ̀ ti gbọ́dọ̀ fẹ́ sòpò possible mọ́ àmì ìwáyé ọkàn Ogogo ò sí ń bẹ̀ rárá n tí Ogogo rò lọ́kàn ni pé ẹṣin kì í jẹ koríko abẹ́ ọ̀dọ̀ ńlọ́wọ́ tó ti wá kọ́ṣẹ́ ẹ̀tọ́ nǹkan ni yóò tún máa fẹ́ because ó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ géńdé Ọlọ́run ni arẹwà obìnrin ni yóò dùn ó lé lọ́rùn ni o so now bó bá jẹ́ bòmíì irú onítọ̀hún yóò sọ pé àyè ń ṣerú ẹ̀ náà ká ẹ lè mọ̀ wípé àwọn nǹkan ń bẹ tó yẹ kó dìjà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n kò sí I want you to listen to this to pick some valuable information nípa ìrìn àjò Yinka Quadri àti Taiwo Hassan Ogogo ti lọ Yinka Quadri ń bẹ òun ó dàgbà yóò dògbó ikú ìpẹta lójú ràn kò sí tí ó ṣe tí ó sẹ̀mí ẹ̀ but wọ́n ti ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ń bi ìfọ̀rọ̀wérọ̀ làwọn nǹkan yẹn ti jẹ jáde ṣé wọ́n pé interview mi máa ń wà tó jẹ́ pé èèyàn ti lè ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ interview bọ̀ ibẹ̀ yẹn lèyìn ó ti sọ̀rọ̀ gidi ó máa ń ní inspiration tí máa ń gbé wá ó máa ń ní tí máa ń push ẹni yẹn láti wò pé ok ní tí mo ti ń keep láti ẹjọ́ let me just say it Isbeyu ọmọ Kamarudin àbí mo gbọ́ mo tún fọ́ ọwọ́ Ogogo ni wọ́n bẹ̀ sí bàbá ẹ̀ gangan ò sí nílé ìgbà tí wọ́n bẹ̀ ó amaze me God bless you kí n kàn play fídíò yẹn and oyin mama kọ́ mọ́ bínú kó forí jì mí o ẹ̀gbọ́n ẹ mọ́ bínú tí n bá play ẹ rí i pé mi ò lo fídíò yẹn gangan voice ẹ̀ náà làwọn èèyàn máa gbọ́ God bless you. lọ́jọ́ tí ọ̀rọ̀ kákọ́sì máa wáyé àwọn àlọ́ fa èmi aládé arómirẹ́ lazaka jawo Abíọ́dún Ọlánrewájú Fatai Lálùdé ẹrú ìfọ̀tò kan bẹ́ẹ̀ èmi
Razak Ajawo Mefure àti Fatai Ladaje márùn. Ẹni tó mú ẹ̀gẹ́ àjáde ní Aládé ọ̀rọ̀ pé ìlú ìta lè fọ́ọ̀mù kákọ́ọ̀sì náà káti ẹjọ́ ká mọ̀ pé àwa ìyàwó táwọn ọjọ́ máa bára wá sí táwọn ṣe ọkọ ni. Wọ́n lè second one is good. Kí a ṣe àṣepọ̀ ní kankan náà. Ṣé wọn kàn aṣáṣọ yẹn briefly lọ́jọ́ ìgbà tó di after the 4th day àti orí fi ṣe tọrọ yẹn. Ìgbà wọn tó ń rẹ̀ àbẹ̀ ìṣe pé àwa yẹn ìbílẹ̀ mẹ́ta base ni. Àwọn òkè àwọn ìṣòro ló ti àwọn òkè àwọn àti ẹ̀sìn tó bá wà ẹ̀mọ̀ kó máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó máa lọ sílé. Now Aládé máa wá kò sọgbọ́n tó bá sì jẹ́ àwọn ọ̀dọ́ báyìí ó máa dọ́dọ̀ wá ṣáà ni. Lọ́jọ́ tá ìgbà tó dókè àdójọ́ kẹrin yẹn àwa same set of people tá a kọjọ sọ̀rọ̀ yẹn náà látún ríra wa. Màá ní ọ̀rọ̀ tá a sọ ní ìjẹrin ẹ jẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ pé àìdíà tó dáa ni o ká ṣètò. Ẹnìkan wá sọ̀rọ̀ kan mi ní dárúkọ ó ní ta ló máa wá jẹ olórí. Pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé akápò ká dẹ̀ ní akápò àbí ọkọ̀ mu ní ẹgbẹ̀gbẹ̀ pa akápò. A lè ní financial secretary. Ẹ̀yọ́ akọ̀wé owó bóyá fẹ́ ṣe kankan àdáwójọ àdénàfíṣẹ́ tó fẹ́ fi ṣe owó ní wà lápò anybody. For now ìyẹn ni tí abatí ló wà lápò àti sọ ní èdè treasurer ni àwa ní èdè treasurer rárá yìí. Níwájú ọlọ́ọ̀gá àti èèyàn first minute second minute yẹn Yinka wasn't there. Yinka kò tó sí níbẹ̀ èmi lè mi raise point. Ẹ jẹ́ ká mú Yinka kó ṣe leader wa. Wà nídìí ọ̀dọ̀ fanisho. Kí ẹ tó wá lè dárúkọ Yinka Quadri wọ́n sọ wọ́n kí ni ohun tẹ́ ẹ rí àmúyẹ̀wò lè rí. Ṣé bẹ́ẹ̀ mọ̀ ẹ́ pé àtijọ́ ń bára wa rìn bọ̀ bẹ́ẹ̀ ni right. Omi láti ká tó tẹ̀yàn rìn bẹ́ẹ̀ ni. Mi ò mú Razak Ajawo. Tẹ̀jọ́ kọ́kọ́ sọ wà àwọn ọ̀dọ̀ náà tàjọ wà ní ìpètè mẹ́ta. Mo mú láìpẹ́ mo dẹ̀ mú ìdí nàró mi rẹ̀. Ṣẹ́rí èmi máa ń ro àwọn àròjinlẹ̀ tí n bá ní mo mú ìdí nàró mi rẹ̀ owó ọ̀tẹ̀. But why tí mo ṣe fẹ́ mo ṣe ń torí pé mo lo initiate. Mo ò dé sọ pé ẹ jẹ́ kí n ṣe leader. It's not even possible. It doesn't speak kò faramílẹ̀. In absence èèyàn lè dìbò fún yàn náà. Mo ṣe dárúkọ ẹ ẹni yìí máa dáhùn pé wáyé tó yẹ jẹ́ pé Yinka. Ìyá mi wí wá mo suggest bọ́ ẹlòmíì náà lè suggest ó pẹ̀lú mi ò èmi kàn ihun tèmi rò lèmi sọ yẹn. Ẹnìkan faramọ́ ẹnìkan tuntun faramọ́ wọ́n kò sọ owó èèyàn méjì. Mo ní kí ló fa ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn. Ó lẹ́yìn tí ọba mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó lédi wọn. Àmọ́ ní ìgbéraga ni tó sí ọba mọ nǹkan ṣe tó wọn ò lè jẹ́ kó lédi wọn. Mo ní then you know nothing o mo náà dá. Tó ti ń ra rẹ̀. Mo ní Ọlọ́run lọ́ba tó nímọ̀ jù. Tó mọ gbogbo ẹ̀ tán. Mo ní Ọlọ́run ṣe àpẹẹrẹ fún alábẹ́ Ọlọ́run ọba kan tó ń sọ pé òun nímọ̀. Mo ní Ọlọ́run wá ní pé kí ẹ yẹ kó lọ gbé ẹmọ the seed ó tó kéré sọ́kà bàbà. Seed ẹ̀ bàtà máa jẹ ẹmọ gbé kéré tó títí bí òkúta báyìí. Ọlọ́run wá ó fún ní ojú ó ní kó wọ ẹyẹ yẹn ó wọ ẹyẹ báyìí tí ẹni yẹn ju ọkà bàbà yẹn sínú omi òkun. Ó ní ìmọ̀ tí gbogbo ayé ní pátápátápátá àtẹ̀rọ̀kọ àtẹ̀yẹ àtẹ̀yàn. Ó ní kò ju ọkà bàbà yẹn omi ẹ̀hún fún mi rọ́pò òun ìmọ̀ tí tó wọn náà bá fún gbogbo yín pé kò tó kọ̀ọ̀kan ní ìtọ́ àlọ́ ìdáni ẹ̀. Ọ̀rọ̀ yẹn fẹ́ mú ìkùnsínú ó dá wà lálẹ́ náà ti kùnsínú rẹ̀ ló ń bọ̀ ọlọ́run bá yín. Alájò sílẹ̀ Yinka Quadri tẹ̀ sílẹ̀ báyìí. Mo kọ́rí àǹtẹ̀rẹ̀ bó ṣe ń lè du àlọ́ nìyẹn. Wọ́n sì kàrà fún wọn sí pé ètò ìgbìmọ̀ mú kalẹ̀ yóò náà tẹ̀lé. Bá a ṣe tẹ̀lé nìyẹn. The worst part of it ni pé àwọn tí wọ́n takò orúkọ yẹn wọ́n bá wa dúró pẹ̀lú ọ̀dọ̀ fakakọ́s. Ọdún wo ni? Yes. Látàrí pé ẹni ẹ̀ báyìí nìkan ká lò. Wọ́n bínú lọ́n tí wọn ẹlòmínà lọ dá ìṣẹ́ sílẹ̀. Ọlọ́ọ̀bá òbínú ìyẹn ò sọ pé ká má jọ ṣọ̀rẹ́. Àjọ ṣe ọ̀rẹ́ wa lọ. Tí n bá fẹ́ràn yẹn bí Olódùmarè lórí ìfẹ́ ló ń ṣe. Mo dẹ̀ rí pé ẹni tó deserve ẹ̀ ní ṣàṣe kí ṣe gbogbo èèyàn tẹ́lẹ̀ rí lóní quality leadership náà wàláì. Tọ́lọ̀ bá ṣẹlẹ̀ tó bá máa gbé ọ̀rọ̀ ó máa tọ ọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kó lọ. Gbogbo nǹkan tó wá sínú brain mi ní time yẹn pé
this guy can lead us. This ló wà láàrin wa lọ́jọ́ àgbẹ̀ni à ń ṣègbè àwọn lẹ́dọ̀ à ń ṣègbè àwọn ẹ̀yìn àbúrò wa náà jẹ́ kúlódé náà dé. Alómìnira tètè wá kéré sáwọn yẹn ègé wọn tó kéré sí wọn. Oyè a lè bá gbẹ lọ́bẹ̀ bí ọ̀rẹ́ tí lọ́jọ́ kan tí Yinka fún ara ẹ̀ dábàá pé tẹ́lẹ̀ kan bá lead for 2 years agbélẹ̀ wọn á tún mú ẹlòmíì tó bá ní ara gbélẹ̀ wọn á tún mú ẹlòmíì àwọn òṣèyẹn pẹ̀lú òun ní ọdún fakakos níjọ́ tó sọ mo ní wà èmi lèmi mọ̀ yìí pé àṣẹ lédà bíbá ní ń ta máa rotate sáwọn gbàsíra bóòlù lóyún tó bá ṣe pé èmi ni mo kúrò nínú ọdún fakakos dé ní ọdún fakakos will remain ọlọ́run ti dá ọdún fa ó ti dá ọdún fa so you are still the leader wọn náà ló máa lead wa nìṣó. Saki Kamaru, that's Kamodin Adebayo. Baba Isbeyu, Kolo Balanjulo. Allah, man, ọmọ ṣẹ́mi, dáadáa ni. Wow. Ọmọ tí mo yẹ mọ̀ pé tí wọ́n bá stubborn tó bá tó lọ́mọ kan náà tó stubborn bíi tiẹ̀, ó máa kó ọmọ yẹn jẹ. Bàbá sọ́nù ó dàbí àwọn ọmọ, ó dàbí àwọn ọmọ, sorry bàbá, ó dàbí àwọn tó ń mú gbó. Tí a mú gbó méjì báyìí náà mẹ́ta, àwọn wọn ló máa le jù. Wọ́n á gbọ́ àwọn dáadáa. Wọ́n bá látara bí àdìgbọ́n tó wọ̀n. Àwọn ọmọ máa gbọ́ jù láyé wọn. So I like him so much. And I come out based on you, Saki Osinle. A minimal clear everything, but I'll be on my loss, which is everything that she could want. Ọlọ́run dẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lórí ẹ̀. Èṣù ìyàwó di tó pàyà àkókò ọmọ tó bí o ti tó lè sọ. Ọlọ́run ti bẹ̀ sí ní kẹlu àjọyọ̀ bàbá rẹ̀. Ọ̀tún ní kálukú máa lọ náà nìkan ló máa lọ. Kò sọmọ tó wá tó gbá sọdún fún àti olórúkọ tí wọ́n jẹ́ orúkọ. Ẹ jẹ́ ká ìrètí ti kúrò sí 20 something years ago. Bẹ́ẹ̀ni ìràwọ̀ ẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ni èmi tí wọ́n gbé bẹ́ẹ̀ni èmi ni mo mú wọnú ọdún fábà yìí. Àwọn pé bọ́ọ̀ kan ní Akíntúndé àjọ ń gbé Londo street. Òun máa ń lọ sí ṣítà dáadáa síbi tó ti pàdé ẹ̀ ní fọlọ́nṣọ ọmọ Akíntúndé. Ìyẹn ló wá mú wá bá mi ní Ondo street. Wọ́n wá náà kíní ẹ̀kejì ẹ̀kẹta àwọn ṣáàdì mi. Ìmọ̀pá ìjọ kí n lọ bí iṣẹ́ láti bí iṣẹ́ kí n gbàgbé lọ sí location. Wọ́n ṣáàfin message sílẹ̀ mọ́ lókè. Èmi Saturday yìí ẹni yẹn ní tó bá dé kó o bá mi nọ́mbà 40 Odunfa street lè kàkà lọ́dọ̀ rẹ wá. Bẹ́ẹ̀ ti ṣe wá nìyẹn. Ó dẹ̀ dé. Wọ́n wò bí wàá jẹ́ pé èyí tó ń bọ̀ ẹ̀ tó ní èyí mórúkọ ẹ̀ ọmọ Ghana mo kórúkọ ń bọ̀. Bẹ́ẹ̀ni ọdún lọ fún wọn ní ìkàrọ̀ fún wọn ní kíní sàmọ́lẹ́ ẹ̀yà rẹ̀ bíi ti àwọn ẹ̀ tí wọ́n dàbí kọ́pù táwọn kìí máa gbé sí ti ẹ̀ so bó ṣe nílò ògùn ọtí lẹ́yìn látòkè òde gòkè báwo ni wọ́n ṣe sáfẹ́ ní lálàáfíà ní Yorùbá ní ọ̀pọ̀ ẹ̀fọ́ lọ́wọ́ ti dábàá àwọn tí po ipò yìí kíní kan wáyé àná gbà tí mo bá sílé wọn kì í bá mi lé mo bá kó sẹ́yìn aṣáá sọ dáadáa o don't love acting well acting is very good mo náà àdàdé pastor àdàdé imam tó ṣe àwùjọ ní wáàsí ní inú church tàbí ní mọ́ṣáláṣí mo ní tiwa tún wá jù bẹ́ẹ̀ lọ́tọ́ gbogbo àgbáyé làwọn ṣe wáàsí fún àtẹ̀gò never over amọ́ mi. You're welcome. Jọ́kejì wa o ti wá bẹ̀sẹ̀ ni wa jọ́kejì wa jọ́kẹta jọ́kẹrin gbàtí wàá di jọ́ka àwọn sọ̀rọ̀ kan ní ẹ̀rọ kan tó kàn máa ń bá wọn nípa máa sọ pé àwọn artist wọn máa fẹ́ra wọn mo ní kí ló bá ìbínú pé artist fẹ́ra wọn tó má bínú mo ní ìwọ wà ní ti lọ́yà àti lọ́yà bá fẹ́ra wọn àbí journalist méjì mo ní journalist bá fẹ́ra wọn mo ń ṣòwò àbò ní ara then àwọn oníṣòwò wọn wà láàrin ọjà ẹlẹ́rọ máa fẹ́ láta onípalá máa fẹ́ oní tomate mo ní so is that ṣe ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ ó ní ara mo ní look kí ló fún ẹ ní assurance pé èmi tó jókòó tì náà bóyá mi ní interest nínú ẹ̀ ló bá rẹ́rìn-ín kó bá mọ́ ní ẹni I'm just cracking báyìí lóbìnrin you understand so anybody lè rí ẹ nínú ní tẹ́tà kan sọ pé àwọn láìkẹ́ ọ kò mú ègbó dání o kò dẹ̀ mú díà dání wọ̀ fún ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ni mi kò lẹ́lẹ̀ bínú wàlá ọmọ ìbàdàn ẹ̀ that particular day tá a sọ̀kalẹ̀ nǹkan park mọ́tò
olùmọ́tò dáadé kan tó máa lọ fi ń kọjá báyìí 1640 ní station wagon báyìí alùmọ́tò ẹgbẹ́ ni máa kú ní múvi láyé bí àtẹ̀síwá tó lórúkọ onímọ́tò náà ní òkè nígbà náà àti 1640 ọdún bẹ̀rẹ̀ rẹ̀ o so bá a lè ṣe ń bẹ̀rẹ̀ báyìí mo kàn introduce wa ti kásìlá wọn ni pé ní mẹ́mbà ni wọn pé ó darapọ̀ mọ́ wa ní báyìí wọ́n wá ẹ̀sà sùn lẹ́nu sílẹ̀tà ọmọ ìsúsú adé mo á padà á sẹ́yìn máa bá mi ìwọ ló ń wá pè tó fẹ́ máa bẹ́ẹ̀ ṣe you can still be using diesel for now gẹ́gẹ́ bí pl ọlọ́run ṣe lè kàwé ó dẹ̀ look presentable ẹ wò sọ mo fi ti tóbi àlùkùrẹ́ mo fi búra. now do you know n tó gbé mi wá gangan lórí point tí mo wá discuss lórí fídíò tí mo wá play ó ní pé assumption wa nígbà náà lọ́hùn-ún a nígbàgbọ́ pé Ògògó àti Ìrètí wọn fẹ́ra wọn ẹ má dá wọn lóhùn jàre wọn ń bára wọn sùn wọn ń fẹ́ra wọn jàre Ìrètí dẹ̀ ti lè lọ́kọ́ lébẹ̀ yẹn o Ògògó náà ti máa níyàwó ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ ṣeré tó báyìí kán mọ̀ lára wọn bó ṣe wá rí bẹ́ẹ̀ lọ́kàn wa ń gbà náà mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló máa rí bẹ́ẹ̀ lọ́kàn wọn I only want to clear that part n tó gbé tọ́pìkì wá tó gbé mi wá play fídíò yẹn nìyẹn. ibikíbi tó bá wà tí program ẹ bá jáde tó bá ń gbọ́ á mọ̀ pé òótọ́ ni Táíwò ń sọ Ìrètí ò sí láyé mọ́ èyí get a stage àwọn àǹtí Ìrètí kò pè mí pé akérèdé tẹ fẹ́rẹ̀ tí àwọn àti láìkí kópọ̀ ẹ̀yìn àti ẹ̀jẹ̀ mọ́ ni ẹ ṣe ò gbọdọ̀ jọ oko abẹ́ o àwọn tí ìwé ìlẹ̀ ìlú wà ń bẹ̀ ní ìkan lára àti ẹ̀kan á pè. so that is it oyin mọ́mọ́ náà sọ pé àwa ti ẹ̀rù báyìí ilẹ̀ wà ń bẹ̀ ni èyí tó wà lórí gbogbo àǹgbà náà nìyẹn including myself yá Ògògó àti Ìrètí wọn ń fẹ́ra wọn jàre kò sí àwọn gbọ́dọ̀ ṣe tó báyìí kan mọ̀ fẹ́ra wọn nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn meanwhile kò sí ìwọ náà ronú pa oríṣiríṣi èèyàn tó ń fọkàn bá wọn jọ́ọ̀jì meanwhile tó o bá dé background ó rí i pé nǹkan tó fọkàn sí bó ń ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ó ti fòbúrẹ́ wà mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájẹ́ torí ojú wọn tó le ló fi ń jọ́ọ̀jì wọn pé inú wọn náà le o mọ̀ pé tó bá ṣí inú wọn ó funfun bí ẹ̀gbọ̀n òwú ni torí báwọn kan wá ń bóyin sí ọkẹ bí iṣu ègbodò ló fi wá gbé èèyàn dáadáa lélẹ́yìí o mọ̀ wípé tó bá lọ sínú wọn ọ̀bẹ àdábílẹ̀dì àáké ut ló kó bẹ àwọn àkekèé ejò ṣègbè paramọ́lẹ̀ mọ́nàmọ́ná jomijòkè àwọn ló kóra wọn jọ sínú ẹ̀ láwọn ọ̀jọ̀gbọ́n fi máa sọ wípé never judge a book by cover ìwé yóò lè dùn kò lè sí nǹkan tó wà important nínú ẹ̀ nǹkan ni èpo ẹ̀yìn ẹ̀ ti fẹ́ jádànù tán yìí bóyá tó máa change life ẹ̀ níbẹ̀ nù ìwé yẹn. ní iṣẹ́ àlẹ́rọ àbí kílógún ní ẹni àǹsó kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. àǹsó ọkọ tí wọ́n kò pọ̀ síbò mi náà má bínú jàre àwọn náà dẹ̀rẹ̀ kó mo ti jẹ́ ọmọ kí ló ń jẹ́ yẹn how cold kí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi kó máa fẹ́ nìkan kẹ́lẹ́ kó wá rí advice pé ìyàwó ẹ̀yẹn pé torí pàjọ́ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí wọ́n máa fẹ́ kí ló máa rọ sí mi kí ni mo ṣe yẹn. ọ̀dàlẹ̀. a jẹ́ pé èyí ti ń fẹ́ nìkan nínú ẹgbẹ́ ọ̀rẹ́ jì ayé gẹ̀ẹ́sì mi mo yẹ díẹ̀ díẹ̀ sá mo kọ bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ dání ọ̀dàlẹ̀ nìyẹn so ìyẹn mo sọ pé ẹ̀ṣẹ̀ ògbójò jó kó abẹ́. n tó bí tọ́pìkì ọ̀dàlẹ̀ nù so lẹ́nu mi èmi ò sọ fún ọ wípé Yinka Quadri àti Ogogo wọn fẹ́ra wọn rí kọ̀ọ̀kan mi àná Olódùmarè ò ní fi wá sílẹ̀ o máa sùn láyà Allah ọlọ́run Allah Alhaji Ogogo ọmọ kú lódò àwa ní fọkànbalẹ̀ wípé àlùjánnà onídẹ̀ra ńlọ wá láìsí iyèméjì torí pé iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn níwé mímọ́ Bíbélì wí òye yé wa pé bí ó ṣe sọ nínú Kùránì náà nù ohun tí ẹ̀dá bá ṣe ni yóò máa tọ̀ ẹ̀dá lẹ́yìn we love you but unfortunately ọlọ́run fẹ́ràn ẹ̀ jù wá lọ ọlọ́run sọ wípé léè tó gbé pẹ̀lú wa tó wá gbé yòókù lọ́dọ̀ òun níbi tí ìsinmi wà níbi tí ò sí lálàá ńbẹ̀ mọ́ kò sá sáré sókè sáré sódò wọ́n ìta fàá sí yàn ńbẹ̀ kò sẹ́ni tí gbógun tì yàn so kí ọlọ́run nínú àánú ẹ̀ kó dúró ti gbogbo wa o ó kọ tí ìṣe tiwa káyọ̀ ọmọ sọ wa kọ́lọ́ ọmọ sọ wa Ògògó Yinka Quadri ọ̀rẹ́ tí wọ́n fi tọrọ ọ̀rẹ́ ni wọ́n yìí sọ̀rẹ́ wọ́n ti dọ́mọ ìyá ló fi dàbí ẹni pé ẹkún ti Yinka Quadri ó fẹ́ ju àwọn ọmọ lóòkù lọ wọn yàtọ̀ sí twins náà méjèèjì almost gbogbo nǹkan tí wọ́n ṣe ní half of their lifetime wọ́n jọ ṣe papọ̀ ni wọ́n jọ ń wọṣọ kan náà bàtà kan náà fìlà kan náà ni kò sì síbi tó ti rógògó tó ní rí Yinka Quadri ibi tó ti wá rógògó tó rí Yinka Quadri ò sí Nàìjíríà ni ibi tó bá ti rí Yinka Quadri tí ò sógògó ń bẹ Ògògó ò sí Nàìjíríà ni
so Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tu Alhaji Yinka Quadri nínú. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀kọ́ ara fẹ́ra o. Akandọ́ra Ikoko kì í ṣe láti wá open wound o, ṣùgbọ́n láti wá establish ìmùlẹ̀ ọ̀rẹ́ ẹ̀yẹlé ọ̀rẹ́ àti pàápàá láti wá correct impression ọkàn tí gbogbo wa nígbà náà. Mo nígbàgbọ́ pé eléyìí tó ti tàn mọ́lẹ̀ sí lọ́kàn majority. Ẹ jẹ́ kí kálukú wọ́ lọ sùn. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì bí òní wọ̀ mi o. Orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfọwọ́rọ̀ pọ̀. Àjùwà ṣe o, ó dàárọ̀ o, òun ayọ̀ lásùn, àní tó jọ ń dojúkú. I love you all. Bye bye. Irú ikú wo ló pa bàbá wa Taiwo Hassan Ogogo? Ṣé ikú kánsà ni àbí nǹkan míì? Ọ̀rọ̀ wo ni àwọn àti Yinka Quadri jọ sọ last? Ẹ káàbọ̀ sórí ìkànnì. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa share. Mo kọ́kọ́ fi àkókò yìí kí gbogbo ẹ̀yin ará lé pé a kú ara fẹ́ra, a kú àtẹ̀mọ́ra ẹni tó ṣẹlẹ̀. Ikú wọn ò ní dákú fàlẹ́ lágbára lọ. Irú ikú wo ló pa bàbá wa Taiwo Hassan Ogogo? Ṣé ikú kánsà ni? Nínú píkṣọ̀ tẹ̀ ń wò lókè yìí, ojúdi ọba ayé ẹ̀ yìí ni wọ́n yà á. Ejò ẹni tẹ́ ń wò yìí, ṣé wọ́n jọ ẹni tí nǹkan ṣe bẹ́ẹ̀ yẹn ṣá? Dókítà kan dẹ̀ jáde, ó sọ wípé kéèyàn tó lè wọ stage 4 cancer àti dé stage 1, stage 2, stage 3. Ṣé ẹni tẹ́ ń wo picture ẹ̀ yìí, yí ẹ̀yìn lọ́ṣẹ̀ yà o? Ṣé wọ́n jọ ẹni tó lè wà ní stage 4 cancer? Àwọn kan sọ wípé ọ́sà ló kọ́kọ́ pé, ọ́sà ló kọ́kọ́ treat. Ẹ wò ó, kò sẹ́ni tí kú bàbá wa Taiwo Hassan Ogogo tí kò dùn, because legend ńlá ni wọ́n. Wọ́n bí bàbá wa Taiwo Hassan ní October 31, 1959. Ìgbà tí bàbá wa Taiwo Hassan dàgbà, ó kọ́kọ́ lọ ṣiṣẹ́ mechanic, ó ṣiṣẹ́ ní water cooperative. Ìgbà tó di 1981, bàbá wa Taiwo Hassan bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. 1981 ni wọ́n wọ iṣẹ́ tíátà. Ìgbà tó di 1994, ó withdraw gbogbo iṣẹ́ ọwọ́ yìí nítorí iṣẹ́ tíátà. Bàbá yìí jẹ́ ìkan lára àwọn àgbààgbà tí wọ́n túbọ̀ di gbogbo tíátà mú, tí wọn ò jẹ́ kí àṣà wa, ìṣe wa nílẹ̀ Yorùbá kó wọlé. Because tí a bá máa wò dáadáa, iṣẹ́ tíátà yìí náà ó pẹ̀lú àwọn nǹkan tó ń gbé àṣà wa lárugẹ. Ó pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé wọ́n fi ń yé wa ní àwọn ibì kankan wípé àṣà wa yìí ó ṣì wà níbẹ̀. Lóòótọ́ bàbá wa Taiwo Hassan dàgbà. Lóòótọ́ bàbá wa Taiwo Hassan wọ́n ti dàgbà lóòótọ́, àmọ́ kò ń ṣe àsìkò tó yẹ kó kú lọ́pọ̀ yìí. Bọ̀númà a lè blame adẹ́dà o, kò sẹ́ni tá a fẹ́ blame, àṣà lè dọ́lọ́run lẹ́bi. Àmọ́ nígbà tí bàbá yìí bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ò tí ní ìgbádùn bíi ti sí i. Àwọn tó fi stage bẹ̀rẹ̀ tó máa paná stage tó máa tọ̀lé, tó máa da cutting bo stage, àwọn ni bàbá wa Ogogo. Kò jọ sí tó jẹ́ pé tó bá ṣàtìsẹ́ẹ̀tì kámẹ́rà ẹ̀ ti gba millions. Wọ́n ṣe ń jẹ́ gbádùn tíátà. Ṣó wá yẹ kó jásìkò? Àsìkò tó yẹ kó fẹ̀yìntì kó jẹ wọn mọ́, kó jẹ wọn mọ́ títí kó máa fèrè ìjókì. Lóòótọ́ kò sẹ́ni tá fẹ́ dá lẹ́bi. Kí Ọlọ́run bá wa pàṣìṣe wọn rẹ́.
kọ́lọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́. Gbogbo ayé ló ń sọ nǹkan gidi nípa bàbá yìí. Oníwà pẹ̀lẹ́ ìlú ni wọ́n. Ẹni tó kó ọmọdé mọ́ra ni wọ́n. Àtàgbà tèwe lọ́kó mọ́ra. Wọn ò fojú pààyàn rẹ̀. Wọ́n wà very very ọ̀rọ̀. Aláàánú èèyàn ni wọ́n. Àwọn tó ṣe tọ́ka sí pé ó kù mẹ́ńtọ̀ mi lélẹ́rìí ìrìnà náà sọ. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lóòótọ́ wọn ti sin náà. Bàbá wa Taiwo Hassan ti rọ̀ ní Ọlọ́run sùn. Lóòótọ́ wọ́n ti lọ, àmọ́ ohun ò lọ. Iṣẹ́ wọn ò parẹ́. Ẹni táwọn ètí ẹ̀ ṣe méjì ọmọ wọn tó wà nínú ẹ̀mí ẹ̀rọ. Gbogbo àwọn pẹ̀lú ohun tó wà tó ti ń jọra mọ́lẹ̀ tó ti ń ké ìgbé àsun ìdákẹ́ lánàá tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. Gbogbo fámìlì bàbá wa Taiwo Hassan ló kí ní ẹ̀kú ọ̀rọ̀ ẹni rẹ tó lọ àtúnirúurú ẹ̀mọ́. Ẹni tó bá máa kú á dàgbà dáadáa. Ikú òun dẹ̀ fàkúfà. Mo kí ní ẹ̀kú àtẹ̀wọ́ as legend ńlá ló lọ. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà náà. Ẹ̀kú àtẹ̀wọ́ra, ẹ̀kú ọ̀rọ̀. Ọlọ́run bá wa dáwọ́ dúró ní industry because yíyẹ yìí ó ti pọ̀ jù. Àwọn èèyàn olóró àwọn ẹni yìí, àwọn ẹni ẹ̀yẹ, àwọn ẹni tó ti ẹ̀jẹ̀ pé èèyàn ló kú sí ní 20 years sísìn àti English film àti Yorùbá film. Ẹ wò ó àtúní lójú ẹ̀mọ́. Ọlọ́run máa bá wa dá wọn dúró. Gbogbo ẹni tí ó kó pátápátá torí ó asúnmọ́ra wa jura wa lọ. Mo kí yín ẹ pẹ̀lẹ́, ẹ kú àtẹ̀wọ́ra àti onírúurú ẹ̀mí. Ẹni tó ṣe irú iṣẹ́ tó tó yẹn. Ṣé ẹ mọ̀ nǹkan tó ti máa forí rọ́ṣá? Ṣé ẹ mọ̀ challenges tó ti máa ní lẹ́nu iṣẹ́ ìṣá? Ẹni tó fi ṣe ọwọ́ lẹ̀ ó dojú kọ kàríà. Ẹni tó fi ṣe ọwọ́ lẹ̀ láti lè máa mú wa rẹ́rìn. Àbí láti lè máa mú wa kọ́gbọ́n kú ọgbọ́n. Because most of àwọn fíìmù wọn àwọn fíìmù tó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni tí wọ́n bá pòwe ó máa dá ṣáká. Wọ́n ní ìmọ̀ tẹ̀gàn ní bàbá wa Ogogo wọ́n ní ìmọ̀ tó jù. Ọlọ́run fún wọn ní ẹ̀bùn oríṣiríṣi. Ọlọ́run fi gbogbo nǹkan ó fi kẹ́ wọn. Nígbà tó yẹ kó wá jókòó, kó fẹ̀yìntì. 60-something years ò pọ̀ jù ó. Èèyàn ló ń pé 80. Ìgbà tó yẹ kó jókòó báyìí, kó fẹ̀yìntì, kó máa jẹ gbogbo nǹkan tó ti ṣe. Ó wá wọlé, ó mú ìwà ẹ̀sùn, ó gbé wọn dé. Nígbà míì kan tí bá gbọ́ pé yàn kú báyìí, ilé ayé ìgbọ́n kókó fún mi. Kí ni gbogbo wàhálà?
kí ni gbogbo wàhálà? Mo fẹ́ là, mo fẹ́ lò, mo fẹ́ jìnnà láyé, mo fẹ́ ṣe. Àmọ́ nǹkan kan ṣe tí mo kò rí gbogbo nǹkan tó wà lẹ́nu gbogbo ìtaṣà ti ṣe dáadáa. Bàbá ẹ̀ ṣe dáadáa. Ṣé bóun ni gbogbo wa ń sọ yìí? Ní ìtì ìrẹ́ni tó bọ́ta láti àná tó ti kú tẹ́sẹ̀ pé kíní kan ìgbákàwó kan ló pẹ́ kó tó ṣẹlẹ̀. Ta ló ti ẹ̀tọ́ bọ́ta tó tó sọ lóẹ̀? Gbogbo wa la mọ̀ wọ́n léèyàn rí èèyàn ẹni yìí láwùjọ. Ògògó kú, wọ́n fi orúkọ rere sílẹ̀. Kódà orúkọ rere tó jẹ́ pé àwọn ọmọ wọn máa jẹ́ di ọjọ́ ọ̀la ni. Wọ́n ló fi jẹ́ pé ẹ̀kọ́ ojú kẹ̀ṣẹ̀. Ẹ̀wọ̀ ọmọ tó ń ké, tó ń sunkún, tó ń jọra mọ́lẹ̀ lórí bàbá ẹ̀. Wọ́n dá títí wọ́n dá sọ́mọ lórí bàbá ẹ̀. A máa rí bàbá ẹ̀ náà, ìta ló máa dá sí. Ọmọ ọlọ́run ò ní jẹ́ ìgbádùn wọn. Gbogbo àwọn ọmọ wọn lọ́tọ́ lọ́là lọ́lù ló ṣe tọ́ka sí pé ọmọ mi lò. Wọ́n ṣe iṣẹ́ yẹn, ọlọ́run dẹ̀rù lọ́wọ́, ọlọ́run kún wọn lápá ṣe. Wọ́n ṣe iṣẹ́ yẹn, ọlọ́run kún wọn lápá ṣe. Tó bá sọ wípé ẹni tí ọlọ́run yàn, ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́, bàbá wa Táíwò Hasan ló jẹ́ kan lára wọn. Bàbá wa Táíwò Hasan jẹ́ kan lára wọn. Ẹ wo bí ìyàwó Nàìjíríà, àwa nífẹ̀ẹ́ wọn, ọlọ́run nífẹ̀ẹ́ wọn jù wá lọ. Àwa ní ká gbáyé ṣe rẹ̀, òkú ń sunkún ó, káwọ́ ilé rí ìsopọ̀ ara wọn. Àwa ni kí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe àmì. Àwa ni kí ẹ jẹ́ ká gbìyànjú ká forúkọ rere lẹ̀ fáwọn ọmọ tàbí. Àgàgà ẹ̀yin bàbá, ẹ gbìyànjú kẹ́ ṣáré rẹ̀, ẹ gbìyànjú kẹ́ fi orúkọ rere lẹ̀ fún àwọn ọmọ tẹ̀bí. Lóòótọ́ Táíwò Hasan ti wọ́n. Bàbá wa Táíwò Hasan kú lóòótọ́. Àmọ́ ká má parọ́. Ìwà rere dà. Mo wo fídíò ìsìnkú rẹ̀. Omi jábọ̀ lójú. He is loved. Tó bá sọ wípé àwọn ènìyàn nífẹ̀ẹ́ mi. Tó bá tẹ̀ sọ wípé ní ìkan lára àwọn àgbààgbà iṣẹ́ tíátà yìí, mo máa ń mú àwọn tó di òpó iṣẹ́ tíátà yìí, àwọn tó di òpó indọ́sítírì èyí tí wọn kì í tó bàjẹ́. Tí ẹ bá jà nítòsí, wá wá ọ̀pọ̀ ọgbọ́n, wá fi yanjú ẹ̀ tó jẹ́ wípé ó máa tọ́nú ẹ̀yìn oníjà. Ọlọ́run fún wọn ní àwọn ẹ̀. Tí mi mọ bí mo tún ṣe fẹ́ gbé wọn. He is a great man ever, tó jẹ́ wípé orúkọ wọn ò parẹ́. Orúkọ wọn ò lè parẹ́. Ìgbà tí Fẹlá kú, wọ́n ṣàṣe Fẹlá jẹ. For real, ó yẹ ká ṣe tiwọn gangan, ká máa ṣe tiwọn gangan náà ní lọ́dọọdún. Because kò yẹ kí orúkọ wọn parẹ́. Apart from gbogbo ya family. Fún àwa film lovers, wọ́n sì ṣe ìbẹ̀rẹ̀ fún wa fáwọn náà. Wọ́n sì ṣe ìbẹ̀rẹ̀ fáwọn náà. So kò yẹ kí orúkọ wọn parẹ́ rárá.
is a great man of rule. Oní tíátà ni ìjọba dé location náà ìgbáyé mi wọlé. Àmọ́ àwọn tí wọ́n bá wọ location silent everywhere kó máa kọ́kọ́ make sense. Àmọ́ wọ́n lọ wọ́n pè mí wọ́n wọlé lọ́ọ̀sì orúkọ wọn parí. Tí ẹlòmíì kan bá tún máa sọ owó lóhun ló kọ lóra àwa yìí ti gbọ́njú báyìí wọ́n á ní action pọ̀ bí ògùn. Action pọ̀ tí wọ́n bá fi wọ́n sípò kábíyèsí má ṣe pàfẹ́tì, tí wọ́n bá fi wọ́n sípò ọ̀pọ̀ má ṣe pàfẹ́tì, tí wọ́n bá fi wọ́n sípò lóyè wọ́n má ṣe tó máa make sense, tí wọ́n bá fi wọ́n sípò troublesome person wọ́n má ṣe tó máa make sense, tí wọ́n bá fi wọ́n sípò lówó má ṣe, tí wọ́n bá fi wọ́n sípò tálíkà má ṣe. Kò sí rò tí wọ́n fún bàbá tí ó ṣe tó dẹ̀ máa make sense. Bàbá wa sọ wípé òkè wọ́n ti ṣe fíìmù kan wá ní kó wá sọ̀rọ̀ ọ̀gbọ̀n kó wá yọ ẹ̀kọ́ jáde kó fún wọn ní ròyìn. Òun náà rèé o kíní kan o ẹ mọ bó ṣe máa ṣe lẹ́yìn fíìmù yẹn. Òun náà rèé o kíní kan o ẹ̀yin aráalé ẹ̀yin náà máa fi lè kọ́gbọ́n. Wọ́n dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tó make sense. Tó bá yọ kọ́. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.